ìmọ̀lọ́lá díìnì ọgbọ́n ògbé. Ìmọ̀lọ́lá díìnì ọgbọ́n ògbé. Abdul Mumini ìmọ̀lọ́lá díìnì ọgbọ́n ògbé. Ìmọ̀lọ́lá díìnì ọgbọ́n ògbé. Ìmọ̀lọ́lá ètò yẹn tó wà ní ọgbọ́n ògbé. ìmọ̀lọ́lá díìnì ló gbọ́dọ̀ yóò àtẹ̀yìn àtàwa náà lọ́mọ́sàyọ́nú sí wa. Ìmọ̀lọ́lá díìnì ọgbọ́n ògbé. Ìmọ̀lọ́lá díìnì ọgbọ́n ògbé o. Ìmọ̀lọ́lá díìnì ọgbọ́n ògbé o. Ìmọ̀lọ́lá díìnì ọgbọ́n ògbé. Ìmọ̀lọ́lá ètò yẹn tó wà ní ìmọ̀lọ́lá díìnì ló gbọ́dọ̀ yóò. Nigeria latest lecture tí wọ́n bá wa post program yìí sí gbogbo ayé tí gbogbo ayé fi ń wò ó. Ọlọ́run dákun ilé iṣẹ́ náà mọ́sà bá gbòòrò rẹ̀ ọlọ́run. Tafaqqa ọmọ àbẹ̀bẹ̀kà sí i. fa inna al-fikra gbogbo àwa tá à ń gbọ́ wa lọ́kùnrin lóbìnrin. abudul qaidin. ọlọ́mọsà kára kún àlùbáríkà gbogbo wa. Ànábì ní man yuridillahu bihi khayran yufaqihu fid-din. ẹni ọlọ́run bá fẹ́ orí ayé àtàlìkíyàmọ̀ fún Ànábì ní nǹkan yọkan ọlọ́run ó ṣe fún òun náà ni pé yóò fẹ̀sìn yìí. orí ayé àtàlìkíyàmọ̀ bá fi wá jẹ́ tiwa láfi dé ètò àyílẹ̀ o. àwa pè ní ìmọ̀lọ́lá díìnì ọgbọ́n ògbé. ọlọ́run gbogbo tá a bá wí bí ọlọ́mọsà fi yé wa ọ̀rọ̀ ẹ̀sìn náà ọlọ́mọsà fi yé wa jù báyìí lọ. àwa náà lọ ń jẹ́ alálùbáríkà wàlá àmínà. gbogbo títí ń gbọ́ wa jákèjádò ayé ayọ̀ nìkanlẹ̀ láì ṣàdúrà fún ọlọ́run wọ́n gbàdúrà gbogbo wa. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. alhamdulillahi rabbil alamin. الرحمن الرحيم مالك يوم الدين. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. عبد المؤمنين gbogbo àwọn afọ àwa bá ti máa ń tọrọ fún wọn látòkè délé ọlọ́mùsàbá gbàdúrà wọn. àwọn tó ti lọ ọlọ́mùsàbá yọ́nú sí wọn o. gbogbo àwọn tó kù tó àjọ àlùbáríkà àwọn ọlọ́njárí wọn pẹ́. àwọn òbí wa ọlọ́mùsàjárí wọn pẹ́ o. àwọn tó ti lọ ọlọ́mọsà yọ́nú sí wa. gbogbo àtà ń gbé ìtura ìmọ̀lọ́lá díìnì ọlọ́mọsà gbàdúrà wa. ọlọ́mọsà gbàdúrà wa. gbogbo àyíká ìtaba ọlọ́mọsà yọ́nú sí wa o. atọ́kùnrin àtòbí ọlọ́njà alálùbáríkà ọlọ́njà àṣeyọrí. ẹ̀sìn náà ọlọ́mọsà fi yé wa jù báyìí náà lọ. àwa náà ọlọ́njà wa náà lálùbáríkà. wàlá àmínà wàlá àmínà. bí mo ti wílẹ̀ kan Nigeria latest lecture the latest Islamic lecture tí wọ́n máa post ẹ̀ sí gbogbo ayé táyé fi ń rí ìwú ọlọ́run dákun mọ́sà bá gbòòrò iléeṣẹ́ náà. wàlá àmínà. gbogbo ẹ̀yin náà tẹ́yìn náà ń wò ojú yín ọlọ́mọdé ọ̀fọ́ o. etí yín ọlọ́mọdé ó di gbogbo bí kálukú wá fọ kàánú ọlọ́run sí ọlọ́mọsà gbọ́dọ̀ báyà. wàlá masha Allahu la quwwata illa billah. Abdul Mumini lọ́sẹ̀ tó lọ ọ̀rọ̀ wa tá à ń bọ̀ wá nípa ìmọ̀lọ́lá díìnì ní ahakamu salat, ìdájọ́ ìrun kíkí nínú Islam, àwọn àdájọ́ tó le tó so márùn-ún àti wá sàlàyé tó pọ̀ fún wa níbi apá kìíní prógámù wa yìí. Abdul Mumini apá kejì táwọn wá bẹ̀rẹ̀ báyìí ni a wà bẹ̀rẹ̀ láti ibi Abdul Mumini ọgbọ́ a bẹ̀rẹ̀ láti ibi faraidu salat. Abdul Mumini faraidu as-salat, àwọn ọ̀ranyàn tí ń bẹ níbi ìrun tá a máa ń kí ni. La ilaha illallah. Abdul Mumini àwọn ọ̀ranyàn ìrun náà pọ̀ púpọ̀. Abdul Mumini àyà tó kéjọ yìí náà dákun sàwọ́sù kọ́ bá ń kí káfí bẹ̀rẹ̀. A'udhu billahi minash shaitanir rajim. àwọn ọ̀ranyàn tá a fẹ́ kà yìí Bismillahir bọ́ọ̀kà bá ti dín bẹ́ẹ̀ ìrun bàjẹ́ nù. rahmanir rahim. ọlọ́ni inna salata. Inna salata ọlọ́ni ìrun tẹ́ ẹ rí yẹn. kanat ala al-mu'minina kitaban mawquta. Abdul Mumini ọlọ́ni ìrun ọ̀ranyàn ló jẹ́ fún mùsùlùmí lọ́kùnrin mùsùlùmí lóbìnrin dandan ní ká kírun ọ̀hún kitaban mawquta. Abdul Mumini ọlọ́wọ́ bá fàsìkò sí. Inna salata mi ò bá kírun lásìkò rẹ̀ kọ́ dá. kanat gbogbo nǹkan lásìkò ìrun náà lásìkò tiẹ̀ àwẹ̀ lásìkò hajj lásìkò zaka yíyọ òun náà lásìkò. kọ́lá ìwọ tó ń gbọ́ mi ìwọ kan lásìkò tó lò láyé ìwọ tó lówó owó tó níwọ lásìkò tí ó lò lọ́wọ́ rẹ ọmọ tó bí ọ lásìkò tí ó lò lọ́wọ́ rẹ. Abdul Mumini àti wíyá síwájú kámọ́sálà ìkáyà kankan ni.
àwọn ní àwọn afáwọn ní fọ̀rọ̀ ìlú sọ̀nàt àwọn ọ̀rẹ́ yẹn tí wọ́n bẹ́ẹ̀ bẹ̀rù ọ̀pọ̀ tani tá a kà fúnra mọ́mìnì àmẹ́jà mú lẹ́sẹẹsẹ alákọ̀ọ́kọ́ ni alikiyamu fil faridoti ìlẹ̀kọ́ dìrì àlẹ́ yìí ọ̀rẹ́ yẹn àkọ́kọ́ àfàmọ́mìnì gbogbo ọ̀rẹ́ yẹn tí ń kà fún ọ tí máa kà fún wa yìí lásìkò yìí àfàmọ́mìnì ibi kan bá ti dín bẹ́ẹ̀ rọ́bà jẹ́nu kàbùlí ògbé bàdí ògbé bó o láti wá tánà rẹ̀ ayé tún máa pàdé wa lórí ìmọ̀lódàrí náà ní nígbà tá a bá ń sọ̀rọ̀ nípa kọ̀bùlí àti bàdí àfàmọ́mìnì ọ̀rẹ́ yẹn àkọ́kọ́ ni alikiyamu fil faridoti àwọn ni pé ká àádúró kírun ọ̀rẹ́ yẹn ni àfàmọ́mìnì wọ́n ní lè kọ́ dìrì àlẹ́ yìí fẹ́ni tó bá lágbára májẹ̀mú ọ̀run nù ọ̀ràn yẹn àkọ́kọ́ nù pé bí yẹn bá lágbára àti lè kírun o tó lè dúró ọ̀ràn yẹn ní fún ọkọ̀ òdìdó kírun wọ́n ní fàlàtà sí ìwòlè fàrí dọ̀tù méjòlú sí lè kọ́ dìrì àlẹ́ kìyàmì kódà àfàmọ́mìnì ìrun ọ̀la làáfíà fẹ́ni tó lágbára àti lè kí lérí ìdúró kọ́ wá jòkó àfàmọ́mìnì ọlọ́run ọba ló wí bẹ́ẹ̀ ọlọ́ni wà kú mú lillahi qaniti. ọlọ́ni a máa kírun lẹ́rì dúró. ọba jẹ́ ẹran yẹn lọ́ba fẹ́ kí dandan ní kó o kí lẹ́rì dúró. ọba gbọ́dọ̀ jòkó bàbá rẹ bá ká ọba gbọ́dọ̀ rọ̀gbọ̀kú ọba lágbára bẹ́ẹ̀. ọlọ́ba ní kú mú lillahi qaniti náà ẹ dúró déédéé bẹ́ẹ̀ bá fẹ́ kírun bẹ́ẹ̀ bá fẹ́ kírun fọlọ́wọ́n ọba yín ẹ gbọ́dọ̀ wọ́. ọba wa fìgbé mọ́ fìgbé ọba garun ráyè ọba garun tá ló ń garun sí. ọ̀ràn yẹn ní fọ́ kó dúró déédéé ọ̀ràn yẹn àkọ́kọ́ níbi irun. àwọn tẹ̀lé mú mi ni anábì náà dá sí níbi àdìsí tí ìmọ̀ràn àdàbí náà sẹ́yìn nígbà wa ó ní anábì ní sọ́ọ̀lì kọ́ ìmọ̀ ànábì ní kírun lẹ lórí ìdúró ni o tó bá jẹ́ ọ̀ràn yẹn lọ́ba fẹ́ kí ànábì ní kí lérí ìdúró ni o ànábì ní fa illa mutastati bágbára rí ọba wá kàgbó bọ́yọ̀ ọ̀dàgbà bí arúgbó dé àbí bọ́yọ̀ ọ̀rí ọ̀ àbọ̀ ọ̀dálẹ́sẹ̀ àbí ẹ̀yìn ríro ní ìdààmú rẹ̀ ọ̀nbẹ lábẹ́ àárẹ̀ nánu àfa àmọ́mẹ́ni ànábì ní fa illa mutastati bọ́ ọba wá lágbára àti kírun lérí ìdúró ànábì ní fa qaida kí lérí ìjòkó ọdún mélòó odi méjì arábìnrin fàáìlà tẹ̀sítẹ́tì bágbára rẹ̀ ọba tó wá kájọ òkú náà àbọ̀gbọ́ fàáìlà jambin àbọ̀gbọ́ arábìnrin fàáìlà jambin wá kí lérí rọ̀gbọ̀kú wá kí lérí rọ̀gbọ̀kú wá rọ̀gbọ̀kú pẹ̀lú ọwọ́ ọ̀tún bágbára rẹ̀ ọba tó kápọ̀ tún rọ̀gbọ̀kú pẹ̀lú apá àlàáfíà bí ọba wá kàkàkà báwọn mẹ́rin wá tàkàkà ọ̀rẹ́ kọ báyìí wá tàkàkà tọ́lọ̀ bá ní àìsàn lọ́ba ṣe ọ́ débẹ̀ ọ̀nà yẹn alákọ̀ọ́kọ́ ọ̀nà fáwọn ẹni. ọ̀nà yẹn àkọ́kọ́ ọ̀nà. wákùmù la ilaha illallah. ọ̀rọ̀ yẹn ẹlẹ́ẹ̀kejì níbi ìrun òun ni a ní ìyàtù àníyàn àwọn tẹ̀lé mú mi ní àníyàn náà tá a máa ń dàbí irun ọ̀nà yẹn ni kí ni wọ́n á pè láníyàn àbá àwọn mẹ́ni òun ni azmul qalbi ala ada'i salati li mu'ayyana òun ni kí ọmọ ní nínú ọkàn rẹ̀ pé mo fẹ́ kírun àbá àwọn mẹ́ni ọ̀gbọ́ ọ̀rọ̀ pọ̀ máa ṣe nà waitu farido salati zuhuri lillahi ta'ala èyí nǹkan là ń sọ fún ọ yìí tí ń wí fún ọ ni pé a lè yẹtù àwọn àfáà ní àníyàn tá a máa ń dà ní mahalluha al-qalbu ọkàn làá fi dà níyàn àbá mọ́mìnì ẹni tí ó jẹun nísìnyí ó ti láníyàn kún wọ́n jẹun ẹni tí ó lọ Mákà àníyàn lọ́sà ní ló fi dé bí ń kówó jọ ó gbé Mákà mọ́ fẹ́ fowó yìí lọ o àbá mọ́mìnì ọ̀gbọ́ ẹni tí ó ṣe sàárà ó ti mọ iye tí èyí ṣe sàárà nínú owó bí ṣe ń sọ́kùn ó ṣe wọn náà àníyàn lọ́dà wọn náà tó gbàgé tó fẹ́ sàlùwàlá bó o ti gbàgé ọmọ lọ́kàn rẹ pé àyílà lọ fẹ́ kí ọmọ pé àsùbá lọ fẹ́ kí ọmọ pé ìṣáyìí lọ fẹ́ kí bó o ti fi gbàgé òun náà o ti dà níyàn náà nù àbá àwọn mẹ́ni àníbi Muhammad ló wí bẹ́ẹ̀ àníbi ní innamal a'malu binniyat àníbi ní gbogbo sẹ́kọ̀ọ́ kan lọ́lá níyàn tiẹ̀ bàbá fẹ́ kírun àlá níyàn ọ̀dà sáníyàn ní ọkàn rẹ pé mo fẹ́ kírun àyílà yìí o mo fẹ́ kí nítorí Ọlọ́run ni o àbá àwọn mẹ́ni ó di méjì bá ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ọ̀rẹ́ yẹn tí ń bẹ fún ìrun kíkí òun ni takbiratul ihram faqat àbá àwọn mẹ́ni gbogbo kábàrà tí ń bẹ níbi ìrun èso ọ̀ràn yẹn àyàfi kábàrà alákọ̀ọ́kọ́ nìkan
ẹlẹ́mi ọmọ tá à ń pè ní kábàrà ní tá à ń pè kábàrà ní ká sọ pé Allahu akbar àbá mi ní ọlọ́run ló tóbi. Inna salata Ọlọ́run tá a wí níbi ẹ̀rọ kálákọ̀ọ́kọ́ kábàrà alákọ̀ọ́kọ́ bí irun ọ̀rẹ́ yẹn ni. Inna salata la ilaha illallah ala al-mu'minina kitaban mawquta. Àwọn tẹ̀lé mọ́mìnì ọ̀ràn yẹn yẹ kẹta níbi irun òun ni takbiratul ihrami kábàrà alákọ̀ọ́kọ́ tọ́wọ́ ọwọ́ rẹ̀ afáàmù mẹ́rin tọ́wọ́ rẹ̀ yóò súnmọ́ di èjìká rẹ̀ báyìí eléyìí ó ní mo ti gbé báyìí bó ti gbé ní Allahu akbar afáàmù mẹ́rin tó tóbi tọ́lọ́ gbogbo tó bá lóhun tóbi pátá lábẹ́ tó tóbi ọlọ́run ni. Àgbà Muhammad níbi náà sọ̀rọ̀ ń parí àníbi ní mẹ́fìtáwò sọ̀láàtì àdúgbò àníbi ní kọ́kọ́rọ́ ọ̀run kéèkì afáàmù mẹ́rin kọ́kọ́rọ́ ọ̀run kéèkì wọn ni kásàlùwàlá kamara anabi ni wata hari muhati sibiru ntọ́ dá pálí bọ̀ọ̀run tọ́ dá ìbọ̀ọ̀run táwọn pé ó ti dìwọ̀ fún mi láti rojọ́ mi nítorí wọn kó ti dìwọ̀ fún ọ láti ṣiṣẹ́ kú ṣe ọkọ̀ ṣe kíni kọ̀ kábàrà kọ́ bá ti débi kábàrà kọ́ pé Allahu akbar ọ̀sẹ̀ pé ìrìn ó ti bẹ̀rẹ̀ nu àwọn mẹ́rin ó yẹ báyìí ó di mélòó àbá ó di mẹ́ta àwọn mẹ́rin ọ̀gbọ́ ẹlẹ́kẹrin nínú àwọn ọ̀ràn yẹn tí ń bẹ fún ìrun tá a máa kí ni òun ni qira'atul Fatiha àbáwọn mẹ́ni qira'atul Fatiha kíkí suratul Fatiha tá a máa kí ni pé alhamdulillahi rabbil alamin arrahmanir rahim káwá kéde bí ghayril maghdubi alayhim waladdallin àbáwọn mẹ́ni ọlọ́mọdé àdúgbò bá wà fáwa orí bá ti kí Fatiha lẹ́sẹ̀ àbáwọn mẹ́ni ọ̀ràn yẹn níbi irun bí yàn bá ké Fatiha kò ní irun ẹlòmí ọmọ bẹ́ẹ̀ àbáwọn mẹ́rin bí yàn bá ti ké Fatiha níbi irun ọmọ àmà ni o ọgbàgbé ni o rákà wọn bàjẹ́ nù. Ànábì ló yanjú ẹ̀ fún wa òyìnbó Ànábì ní la salata liman lam yaqra bi Fatihatil kitabi. Ànábì ní gbogbo ẹni tí ó bá ké Fatiha lórí irun kò ní irun irun ọ̀yà ló kí ni náfìlà ló kí ni ìwọ lọ yàn fúnra rẹ ni bọ́ọ̀ bá ti ké Fatiha àbá mọ́mẹ́nì kò ní ìrùnnú àbá mọ́mẹ́nì wọ́n wá ní Fatiha táwa wíwò wọ́n ní ẹni tí bá ń bẹ lẹ́yìn ìmáàmù lórí ìrun tí ìmáàmù sì ń kéwú jákè wọ́n lò wọ́n dákẹ́ ni o. fún mọ́mẹ́nì àwọn atayọ̀ ń dá kíké Fatiha fún lu ìmáàmù ń kírun àsùbà fún wa rákà méjì tí ó kì fún alásùbà ni wọ́n ní ìmáàmù nìkan ni ó kì í Fatiha náà ìwọ dákẹ́ ni ọmọ gbọ́ ni àbá ìwọ dákẹ́ ọmọ gbọ́ àwọn àkáníkọ́ ọmọ fọkàn bá a lọ tábà ní ọdá kẹ́kọ̀ọ́ gbọ́ ohun tó fà ní pẹ̀lú ọ̀ní wọ́n yìí dá kórí àlèkọ́ àánú fásitẹ́mì ọ̀hún làwù wá sí tó làálàkọ́ ọ̀rọ̀ àmọ́. wọ́n yìí dá kórí àlèkọ́ àánú. ọ̀rọ̀ ní bàbá ń ké Kùránì lọ́wọ́ létí yín. fásitẹ́mì ọ̀hún làwù. ọ̀rọ̀ ní fásitẹ́mì ọ̀hún làwù ọ̀rọ̀ ní ẹ̀tẹ́ tí yẹn máa gbọ́ ni. wà á sì tó ẹ wá farabalẹ̀ kẹ́ ẹ pa lọ́lọ́lọ́ ayé àtàrí inú ẹ̀rí wa rò wípé bí mọ́mọ́ bá ń ké Fatiha lérí ìrun ìwọ tó wà lẹ́yìn rẹ̀ lópin ìgbà tí bá ń ké jákè dákẹ́ máa gbọ́ ni. àbọ̀ ọ̀gbọ́n mímì àmọ́ ìwọ tó wà lẹ́yìn mọ́mù tí mọ́mù wá ń kírun àyílà kọ́mínì àbí rákà méjì tó gbẹ̀yìn ìrun ìṣáì àbí rákà kan tó gbẹ̀yìn ìrun mágúrúbì ìmọ̀mù wá ń ké jẹ́ẹ́jẹ́ wọ́n ní dandan ni fún ọkọ̀ kí Fatiha tiẹ̀ náà o. kọ́mínì àyọ̀ǹda Fatiha fún ọ tọ̀tò lẹ́yìn mọ́mù tí mọ́mù ò sì kéwú jákè àyọ̀ǹda Fatiha fún ọ dandan ni kí wọn ò ké tiẹ̀ torí Fatiha tó fẹ́ kéènì òun ọ̀ràn yẹn gbòógì lọ́jẹ́ níbi ìrun Ànábì ní la salata liman lam yaqra bi Fatihatil kitabi. Ànábì ní gbogbo ẹni tí ó bá ti ké Fatiha lórí ìrun ọ̀ràn yẹn ló kí ni náfìlà ló kí ni bó bá ti ké Fatiha ò nírun ó di mẹ́rin. La ilaha illallah. Inna salata ọlọ́mọ sáfẹ́ sí yíwájú báyìí lọ. kanat ala al-mu'minina kitaban mawquta ẹ bá ń kéwú náà. Inna salata kanat ala al-mu'minina kitaban mawquta.
ọ̀ràn yẹn lè karùn-ún níbi ìrun òun ni àrùkù alámọ́mẹ́ni kárùkù lérí ìrun ọ̀ràn yẹn ní ẹlẹ́ni ọ̀pọ̀ pàtàkì ní ó fà ní ebi rùkù dáadáa ẹlẹ́ni ọ̀gá ní báyìí ẹlẹ́ni ọ̀gá tí ó rẹ̀ tí wọ́n kọ̀ sí yóò wá gẹ̀yìn báyìí yóò wá gara sọ́lọ́hún ọ̀bẹ̀rẹ̀ ọlọ́hún ọ̀ràn yẹn bí olómi ọ̀ràn rí báyìí ọkùnrin yìí yọ obìnrin yìí yọ ọ̀bẹ̀rẹ̀ ọlọ́hún kó rùkù dáadáa mi ìrun ọ̀ràn yẹn ní o alámọ́mẹ́ni òun lélẹ̀ karùn-ún ẹlẹ́kẹfà òun ni àrọ́fù mẹ́niwù ọba wíkéwù náà àrọ́fù mẹ́niwù kò sí ní pákì níbi ìrùkù ẹ̀ tó kà kún dáadáa ẹlẹ́mi ò ní sí lágbára ìlú yìí tó ti rùkù mú náà ni ọba lọ́lẹ̀ padà ká ọba àrùn rẹ jẹ́ o bí ọba yí ọ kó yí ọba yìí náà ó ti ba àrùn rẹ jẹ́ o bí ìyàn bá ti dí ọ̀kan nínú àwọn ọ̀ràn yẹn tá à ń kà yìí bá tọ̀ láti sọ̀ láàtù ìrun rẹ̀ bàjẹ́ ìdí ń dààmú àti ọjà gbádùn náà fi dá ètò ìmọ̀lọ́lá dín ní ilẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní irun rẹ̀ ti bàjẹ́ ní ọ̀mà àbámọ́ mẹ́ni kárùkù òun lẹ̀ lọ ọ̀ràn yẹn lẹ̀ karùn-ún ká wá gbérí sókè bí rùkù ká fi lè dó sókè padà ká dó déédéé òun lọ́ràn yẹn lẹ̀kẹ̀lú ẹlẹ́ẹ̀kẹfà anábìyà Muhammad wọ́n ní arábìyà arákùnrin kan wá kiri mọ́sálásí anábì ó rùkù rẹ̀ dáadáa àlà nẹ́wí anábì wá correct ẹ̀ anabi wa ń sọ fún bí ó sì máa kírun anabi ní èrìkà anabi ní orùkù rẹ dáadáa àtàtàtùmá ẹnà rọkà tọkàn ló fi balẹ̀ lẹ́yìn irun pé àwọn orùkù dáadáa o àwọn gọmẹni pàṣẹ márùfà lẹ́yìn náà wá gbóni dẹ sókè kó wá dó àtàtàdílà kọ ìmá tó fi lè kó o dó déédéé bí ẹ bá kírun orùkù dáadáa tẹ̀yìn rí ọ náà débi pé bá gbé ìwé ilé ọ lẹ́yìn tí wọ́n ń kọ̀ nǹkan yóò sì straight kò ní wọ́. ọ̀rẹ́ tí wọ́n á dìde ń bẹ̀ náà wá dìde dó dáadáa kó dó sangbana bígbà tó ń ké fatia wọ́n á ní táìmù ìgbà tá a máa fi dó yẹn. àwọn mi dèdé ìgbà tá a gbúdọ̀ dó lérí dó yẹn ó gbúdọ̀ tó dèdé ìgbà tá a fi ṣe subahana tá a ṣe lérí ìforíkalẹ̀ àbí subahana tá a ṣe lérí ìrùkú èyí ni ọ̀ràn yẹn lẹ́ẹ̀kẹfà. ọ̀gbọ́n mi ni ọ̀ràn yẹn lẹ́ẹ̀kejì òun ni àsùjúdù ìforíkalẹ̀ ká fẹ́rí kalẹ̀ níbi irun ọ̀ràn èèyàn lòun náà bí yóò bá ti fẹ́rí kalẹ̀ níbi irun rẹ̀ bàjẹ́. ẹlẹ́kẹ̀ẹ́jọ òun ni àrọ́fún mẹ́niwù ìgbérí sókè níbi ìfẹ́rí kalẹ̀ náà kó gbérí sókè kó wá lọ lè fìdí rẹ̀ jòkó àwọn mẹ́ni kì í ṣe kó gbé sókè lásán o ọwọ́ agbé sókè wá kàṣírí wájú àyè aláàgbà bẹ́ẹ̀ kọ́ o àrọ́fù mẹ́niwù ó sì rìnrìn sókè ọwọ́ àfìdí rẹ̀ jòkó ọ̀rọ̀ ń bọ̀ wá ń bẹ̀ ó ní táwọn àfáà ní a máa wí níbi ìjòkó bàbá dìde mi rùkú ta lè dún wọn káwọn mẹ́ni ó ní táwọn àfáà ní a wí ń bẹ̀ bàbá dìde kó mi fẹ́rí kalẹ̀ ó ní táwọn a wí ń bẹ̀ àfáà mọ́ mẹ́ni bá níbi tí ní a sí là ń wí yìí o àwa kọ́ la dá yìí o ẹlẹ́ẹ̀kẹjọ lẹ́gbẹ́ yìí o ẹlẹ́ẹ̀kẹsán àfáà mọ́ mẹ́ni ọlọ́wọ́ jẹ́ alálùbáríkà nínú àwọn ará yẹn tí ń bẹ́ẹ̀ bí irun òun ni àtùmá ànínàtù ìmá kírun pẹ̀lú ìfọkànbalẹ̀ tí rùkú ìwọ sùjúdì wálé kìyàmì wálé jùlúùsì bàbá wà mí rùkú rẹ kí rùkú pẹ̀lú farabalẹ̀ bàbá wà fi fẹ́rí kalẹ̀ fẹ́rí balẹ̀ rẹ pẹ̀lú farabalẹ̀ bàbá tẹ kíni bàbá jòkó rẹ pẹ̀lú farabalẹ̀ bàbá dúró rẹ pẹ̀lú farabalẹ̀ àbábọ̀ mẹ́rin ìfarabalẹ̀ lórí ìrun ọ̀ràn yẹn lòun náà o. Inna salata ẹlẹ́kẹ̀sán o kanat ala al-mu'minina kitaban mawquta. ọlọmọ dáadáa wa. Inna salata kanat ala al-mu'minina kitaban mawquta. àwọn abdul mu'mini ọ̀ràn àyàn ẹlẹ́kẹ̀ wá òun ni asàlámù kásálámù níbi ìrun pé assalamu alaikum wa rahmatullah assalamu alaikum wa rahmatullah. àwọn mẹ́rin bá ti wí ní ọ̀ràn yẹn ni ìlú mímọ̀ kọ́ ọ̀ràn yẹn ní tẹ́lẹ̀ òun kà kí irun tẹ́lẹ̀ ká dìde ni a ò sí dá o. àwọn mẹ́rin má dìde báwọn kò tí ì yẹ kó dìde ọ sálámà ni kọ́ sálámà níbi ìrun lọ́ràn yẹn lẹ́ẹ̀kẹ́ wá. àbámọ́ bìrì ọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀kọ́ ọ̀kànlá 11 nínú àwọn ọ̀ràn yẹn tí ń bẹ ń bi ìrun òun ni alijulusu li sàlámì àájòkú sálámà ni
bàbá ni mo níbi tí ń lọ àbí kọ́ọ̀lù wọlé fún ọ ọwọ́ lérí ìdó náà lérí dídìde náà ni pé ẹ̀dá kẹfà èrò yìí ilé ìfarabalẹ̀ kí dáadáa lónìí o ọwọ́ dìde eré ìdìde náà lólu tí wá sálámà ò nírun o àwọn mẹ́rin àbí kọ́ọ̀lì ọwọ́ tẹ̀ bá sámà ò sí dá o àwọn àfáàní min faraidi salat nínú àwọn ọ̀ràn ìyàrún ni alìjùlù ní sàlámà ìyá ìjòkó sálámà ni àwọn mẹ́rin yìí sálámà lérí ìdó sálámà tá a lè ṣe lérí ìdó ni bàbá ń kírun sókùlà àwọn mẹ́rin àtẹ̀yìn àtàwọn náà lọ́mọdé pé wọ́n ló kù sí bí yẹn bá ń kírun sókùlà lérí ìdó náà láti sálámà kò sí ìrùkún bí yíyún kò sí ìfẹ́ríkalẹ̀ níbi ìyẹn àmọ́ gbogbo orun tó wulẹ̀ o ká máa kí àbá àwọn mẹ́rin á máa kí bọ́ba fẹ́ sálámà lérí ìjòkó lọ sí sálámà bọ́ba ti sálámà lérí ìjòkó tí ó sì rí ọ tí kankan ò sí ọ tó ò ní àwíjàre kankan ò nírun dáa lọ́wọ́ kan náà ò nírun àbá àwọn mẹ́rin ẹlẹ́ẹ̀kejì lánàá àwọn aráyàn òun ni àtàrìtìbù bainal arkani àtàrìtìbù bainal arkani bá a ti wá tó àwọn ọ̀ràn yẹn kalẹ̀ fún àyàfọ́ mẹ́rin kọ́ wá tó tẹ̀lé àwọn ọ̀ràn yẹn ni àbá àwọn mẹ́rin ọ̀ràn yẹn àkọ́kọ́ ni pé kọ́ kọ́kọ́ dúró dídí báyìí kọ́ kọ́kọ́ dúró òun lákọ́kọ́ nídìí èyí tó kàn tó fi tẹ̀lé òun ni kọ́ kábàrà ọ̀ràn yẹn lẹ́ẹ̀kejì lọ èyí tó kàn tó fi tẹ̀lé kò kí fatia àkọ́kọ́ mẹ́rin èyí tó kàn tó fi tẹ̀lé kò rùkú dáadáa èyí tó kàn tó fi tẹ̀lé gbérí sókè dáadáa èyí tó kàn tó fi tẹ̀lé fìrí kalẹ̀ dáadáa èyí tó kàn tó fi tẹ̀lé gbérí sókè dáadáa kọ́ wá tó farabalẹ̀ kọ́ wá sálámà kọ́ wá jòkó fáwọn mẹ́rin sọ́ni mo ti kà á fún ọ yìí má gbé ìtọ́ wà lẹ́yìn síwájú kọ́ máa wáyé bí mo ti tó yìí àbábọ́ mẹ́rin ọ̀ràn yẹn ni àbábọ́ mẹ́rin rùkú ògbúdọ̀ sáwájú fatia ìfẹ́ríkalẹ̀ ògbúdọ̀ sáwájú rùkú sálámù ògbúdọ̀ sáwájú ìforíkalẹ̀ àbábọ́ mẹ́rin bá a ti rọra tó wọn àtẹ̀rẹ̀ tí ibùgbé ìnàlẹ̀ àríkánì ká tó àwọn ọ̀ràn yẹn rùn yìí ká tó dira báyìí ọ̀ràn yẹn ni ànábì ló máa ń kírun bẹ́ẹ̀ ìbá ànábì ni ànábì ló máa ń kírun bẹ́ẹ̀ ó sì pàṣẹ wọ́n sọ́lù kàmáà ètò wọn ní ìwòsọ́lì ànábì ni ẹ máa kírun bẹ́ẹ̀ bá ti rí bá ṣe máa kírun. iná sọ̀lá Ànábì ló pàṣẹ pé wọ́n ní sọ́lù kàmáà ètò wọn ní ìwòsọ́lì àníbi níbẹ̀ bá ti rí tí bá máa kírun bẹ́ẹ̀ ni kẹ́ máa kí ti yín náà o ọlọ́dún mọ́mí náà gbọ́ àníbi níbẹ̀ bá ti rí tí máa kírun bẹ́ẹ̀ ni kẹ́ máa kí ti yín náà ẹ má dá ti yín yàn sọ́tọ̀ abámọ́mí náà gbọ́ ẹ má dá ti yín yàn sọ́tọ̀ èmi ni ẹjọ́ níbi irun gbogbo òjọ́sìn èmi ànábì ni ẹjọ́ nígbà ẹ̀kọ́ náà lọ́lọ́ ti fi iná tààtàn àjọ lẹ́yìn ànábì bàbá àjọ ànábì tààtàn jọ àjọ ìjọkújọ ọlọ́mọdàbí àjọ ànábì o ọlọ́yẹ tiwa náà ọjọ́ tànábì Muhammad wọ́n tẹ̀lé mọ́mìnì èyí tó kàn ní súnánù sọ́láàtì fún ọmọ mẹ́rin ọ̀gbọ́ súnánù sọ́láàtì àwọn súnà ànábì àwọn àlànà ànábì tí ń bẹ níbi lọ́tà máa kiri àwọn àfọ àwọn ẹni súnánù sọ́láàtì kìsìmáàní àwọn ànábì súnà ànábì níbi ìrun ọ̀nà méjì ló pín sí o ṣé ká tẹ̀lé mọ́mìnì ọ̀nà méjì mo ló pín sí ọ̀nà méjì á pè ká ní súnà tó mọ akádà tó ń kà wájibì súnà kan bí akàún pàǹtì ẹ̀ ọ́ lágbára ọ́ fara pé ọ̀ràn yẹn àmọ́ kì í sọ ọ̀ràn yẹn ó ní kí n máa wí dáadáa lọ́pọ̀lọpọ̀ gbà tó bá ní súnà tó mọ akádà súnà tó lágbára ọ́ fara pé ọ̀ràn yẹn àmọ́ kì í ṣe ọ̀ràn yẹn òun ni súnà alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì òun ni súnà tó ń gbé irun akádà tì òun ni súnà tó jáde pé súnà anábì ni àmọ́ àkàún pàǹtì ọmọ mi lọ gbọ́ súnà anábì ní tòótọ́ àmọ́ àkàún pa àwọn òtún lágbára tó lálákọ̀ọ́kọ́ ẹ wá jẹ́ àdọ́bí súnà tó mọ akádà èyí tó wá jẹ́ súnà tó lágbára tó jẹ́ tà anábì tá a kàn pa fún àmọ́ mẹ́ni alákọ̀ọ́kọ́ ni qira'atu suratin aw shay'in min al-Qur'ani kàlẹ́ àyà aw ayatayn alákọ̀ọ́kọ́ ní oṣù ànábì mìíràn òun ni káké súrà lérí irun bàbá ké Fátíhà tán káfí odidi súrà lé bí iná àti iná gbà tí ó gùn bí ìsáájà bí wàdúrà bí Alam Nashrah bí sàbísìmọ̀ bí kàlẹ́ àhálà aw àyà fáwọn mẹ́ni àbí káké àyà àbí mẹ́ta mẹ́rin bí àwọn tó wà lérí irun yìí ẹni tó rẹ̀ ń bẹ́nu wọn o ẹni tí ó lálàáfíà bẹ́ńbẹ́ o ẹni tó ìdarúgbó bẹ́ńbẹ́ o ẹni tó ní tí ó ṣe tó jáde pé wọ́n fẹ́ jẹ́ àlùbáríkà jẹ̀mọ́ lọ́jọ́ wá ń bẹ nínú àwọn àtàkì o kọ́ wa rọ̀ lè ké àyà kan àbáyà méjì fún ọmọ ní níbi ìrun súnà níbi Muhammad sọlá yorùbá níbi Muhammad dáadáa wọn ni a máa ké àwọn àyà tá a wí a máa ké lẹ́yìn bá a bá ké suwati àtàn níbi rákà méjèèjì ìrun àsùbá fún ọmọ mi náà gbọ́ àtúnké súrà lé àbí àyà tó bá wù wá
lé rákà méjì ọwọ́ bẹ̀rẹ̀ ìrun àyílà bẹ́ẹ̀ ni ti àlásàrì náà bẹ́ẹ̀ ni méjì ọwájú magrubi bẹ́ẹ̀ ni méjì iwájú ìṣáyì náà bá ti sínú súnà alákọ̀ọ́kọ́ mi rún. ẹlẹ́ẹ̀kejì nínú súnà tí bẹ́ẹ̀ mi rún òun ni gbólóhùn sami Allahu liman hamidahu. fáwọn mẹ́ni sami Allahu liman hamidahu gbólóhùn náà súnà ni àti ká lọ pé rabbana lakal hamdu àwọn mẹ́ni ọ̀gbọ́ ọgbọ́n mo ti wí rabbana lakal hamdu bọ́ bá wù ọ́ sọ pé rabbana wa lakal hamdu bọ́ bá wù ọ́ sọ pé rabbana lakal hamdu bọ́ bá wù ọ́ sọ pé Allahumma rabbana wa lakal hamdu. fáwọn mẹ́ni kò sí ìtòwítòwí kò sí ìtì ọ̀lọ́ kò sí ìtì sẹ̀rí àsìlámù ọ̀faramọ́ ọgbọ́n mo ti wí ó lè sọ pé rabbana lakal hamdu àbí kò ní rabbana wa lakal hamdu àbí kò sọ pé Allahumma rabbana wa lakal hamdu gbogbo ẹ̀ ló ṣe déédéé. bàbá àmọ́ mẹ́ni wọ́n bá ti wá wù yí o wọ́n ní ìmáàmù wà ní fásitì bọ́ ọ bá jẹ́ màámù ó wù í sẹ́mi àwọn ìmọ̀ ní àbídàwù ó sì rí rabbana wa lakal hamdu bọ́ ọ bá ń dànù rẹ kínú yàrá fúnra rẹ ọ sọ pé sẹ́mi àwọn ìmọ̀ ní àbídàwù ó sọ pé rabbana wa lakal hamdu kò yé lómi bẹ́ẹ̀. bàbá àmọ́ mẹ́ni ìmáàmù yẹn bẹ bí bá ń kírun bá ti ń sẹ́mi Allahu liman hamida ó ti rò pé làdáni nìkan ni ó jẹ gbèsè kó sọ pé rabbana lakal hamdu òun ló wí tiẹ̀ náà. àwọn ọmọ ẹni ìmáàmù ó wí ọ sọ pé sẹ́mi Allahu liman hamida ó tún wá wí pé rabbana wa lakal hamdu báwọn tó tó lẹ́yìn rí ó ṣe wí rabbana bẹ́ẹ̀ ni wọ́n náà ó wí. wọ ìmáàmù àwọn ìyá ọ̀pọ̀ sọ pé sẹ́mi Allahu liman hamida àwọn ọ̀pọ̀ mẹ́ni sẹ̀mí Allahu liman hamidahu nǹkan kan àwọn tí wọ́n tò lẹ́yìn ìmáàmù nìkan ni ó wí báwọn tó tò lẹ́yìn ìmáàmù bá ní wọn lọ pé rabbana wa lakal hamdu ìmáàmù ní ó wí tiẹ̀. àwọn mẹ́ni bẹ́ẹ̀ ni tó bá ń dànù kí tó yẹ kí wọ́n nìkan lọ ń dànù kí nínú yàrá rẹ̀ àwọn mẹ́ni wọ́n nìkan lọ ń dànù kí nínú yàrá rẹ̀ wọ́n náà ní ìmáàmù ara rẹ̀ wọ́n náà lò tó sẹ́yìn ara rẹ̀ ọ sọ pé sẹ̀mí Allahu liman hamidahu ó sì tún fi lé rabbana wa lakal hamdu ọlọ́run lórí gbọ́ yí dáadáa bá a ti wá yí o àwọn àfáà wọ́n sọ yí pé súnà wákàdà ni súnà kan wà ní tó fẹ́ fara jọ ọ̀ràn ẹ̀yàn káyọ̀ sọ̀rọ̀ yẹn. inna salata kanat ala al-mu'minina kitaban mawquta. inna salata كانت على المؤمنين kitaban mawquta. àwọn ọ̀dẹ̀lẹ̀ mọ́ mẹ́ni àwọn àrísẹ̀ ní àlọ́ ìbílẹ̀ ọ̀dà wí àwọn àwọn mílíọ̀nù ọ̀gọ́ àwọn àfáàní àmà wí nígbà tá a bá fẹ́ gbé kù láti fi rùkú òun àti ìrùkú wa ni wọ́n jọ dókè. wọ́n ní sẹ́mi ọjọ́ gbé báyìí sẹ́mi láti wọ́n sẹ́mi Allahu liman hamida wọ́n àti ẹlẹ́yìn olóògbé àwọn ọ̀gbọ́n ní wọ́n bá tọ́ pé kò dé náà yẹn bọ́ọ̀lù wa ni rabbana lakal hamd àbíkọ́ pé rabbana wa lakal hamd àbíkọ́ ní Allahumma rabbana wa lakal hamd ó yá àbí òyà bá mọ́mí ni ó di mélòó jẹ́ máa ó di méjì ní súnà tó máa kádà súnà tá a kàn án pa ẹlẹ́kẹ̀ẹ́ta òun ni gbólóhùn subhana rabbiyal azim àwọn mọ́mí ni subhana rabbiyal azim ọgbọ́n mọ́mí kí mọ́mí ni subhana rabbiyal azim mímọ́ ọlọ́run ọba mi tó tóbi ọba tó rì mí tó dá mi tọmọ bí ti ń jẹ tọmọ bí ti ń mú bí yíyè mi kò sẹ́yìn rẹ̀ kíkú mi náà lè sẹ́yìn rẹ̀ mímọ́ ọlọ́run ọba náà àwọn àbámu mi ní gbólóhùn náà wọn láwọn fi rúkú ìtàlá tabarat àmọ́ wílẹ̀ mẹ́ta báyìí bá gbọ́ wílẹ̀ márùn báyìí bá gbọ́ wílẹ̀ méje àsáà nídìí kọ́ máa lé kọ̀ọ̀kan àwọn mi náà gbọ́ wọ́n ní kó wí bẹ́ẹ̀ níbi rúkú rẹ̀ ń àwọn àfa wọn sọ fún wa pé súnà tó máa kádà ni àwọn ọgbọ́n mi ní bákan náà kọ́ sọ pé subhana rabbiyal a'la subhana rabbiyal a'la dáwílẹ̀ kan tí mo mi ní subhana rabbiyal a'la kó wí bẹ́ẹ̀ àwọn mi ní kó wí bẹ́ẹ̀ níbi ìfèrí kanlẹ̀ lẹ́ẹ̀mẹ́ta àbí kó ju bẹ́ẹ̀ lọ kọ́ta tí máa lé kọ̀ọ̀kan àwọn mi ní ọ̀gbọ́ kó wí bẹ́ẹ̀ àyà Kùránì náà sọ̀rọ̀ nípa rẹ̀ ọlọ́ni fasabbih bismi rabbikal azim àwọn ọ̀gbọ́ fasabbih bismi rabbikal azim nígbà táyà ń wá sọ̀kalẹ̀ tán ànábì ní ìjì àlúhà fìrùkú ìkún
Ànábì ní ẹ máa sọ pé subhana rabbiyal azim níbi ìfẹ́rí níbi òkú ní ẹ ti máa wíyàn. Àbọ̀gbọ́ nígbà tó wọ́n ní sabbisma rabbikal a'la èyí tó bẹ̀ lọ́tọ̀ àlá Ànábì ní jẹ́ àdúrà fi sujudikum èyí tẹ́ máa wí bí ìfẹ́rí kalẹ̀ ní pé subhana rabbiyal a'la. Máa wí ní ọgbọ́n subhana rabbiyal a'la. Súnà Ànábì ní o bí ẹ bá dára àwọn súnà táǹkà yìí àbúrí ló wọ̀ bí tẹ́lẹ̀ rẹ̀ àbíbàjì. Súnà táǹkà yìí àwọn ọ̀dájú ọ̀rọ̀ yẹn tẹ̀ bẹ́ẹ̀ bá ti dára rẹ̀ àbúrí àbíbàjì bí ìdára rẹ̀ ọ̀rọ̀ wọn ń bọ̀ lórí kàbúrí àti bàjì wọlé gbọ́dọ̀. Kìtàbà o. Àwọn ọ̀dọ́ mú mi nì ó di mélòó ó di mẹ́ta abẹ́ẹ̀kọ́ ni ẹlẹ́kẹ̀rin náà súnà tó máa kádà. Náà súnà ló máa kádà súnà tá a kàn pa níbi ìrún tá a máa kí ni òun ni kí ni fún mi ni takbiratul intiqali min al-qiyami ila sujudi min as-sujudi ila al-julusi wa min ila al-qiyami wọ́n ní àwọn takbiru tá a máa ṣe wọn. Kábẹ́ lọ lùkú gazi Allahu akbar kábẹ́ sí ní kó tó gani zimi Allahu liman hamidah rabbana lakal hamd Allahu akbar kábẹ́ sí lọ lẹ́hún àwọn takbirat tá a máa ń ṣe láàrin ìrún yẹn fún àwọn mẹ́ni àwọn takbirat tá a máa ń ṣe yẹn sunna tó máa kádà ni sunna tá a kàn pa ni àbọ̀ gbọ́ sunna tá a kàn pa ni àwọn sàábí wọn là máa ń gbọ́ ànábì wí jẹ́jẹ́ ànábì máa wí dáadáa níbi tẹ́ gbọ́ pé sami Allahu liman hamidah Allahu akbar àbọ̀ gbọ́ mọ́mí wọn ní báyìí àti máa gbọ́dọ̀ náà ànábì ó di mélòó ó di mẹ́rin àbẹ̀kọ́ ni ẹlẹ́ẹ̀karùn-ún nínú àwọn sunna tẹ́ ń bẹ níbi ìrun kíkí òun ni àtàṣáhùdù lẹ awwalu wà thani wal julusu láwọn ma àtàṣáhùdù al-awwalu wà thani ìmọ̀ sàtáyà níbi ìjòkó alákọ̀ọ́kọ́ àti ìjòkó ẹlẹ́ẹ̀kejì ká máa sàtáyà hùn súnà tó máa kádà ni ha àrínú mùsùlùmí tó ń lọ tó máa táyà o àfọwọ́ mẹ́ni àtáyà bí yọ̀bá ti rí àtáyà ṣe ń bi ìrun ìmọ̀kọ́ dára kàbúlé àbíbà ní ègbè ló fi tán rẹ̀ ọ̀rọ̀ kàbúlé àti bàdí ń bọ̀ wá insha Allah àwọn tẹ̀lé mọ́mìnì àtáyà kéke súnà Ànábì tó lágbára ni bó láti máa kẹ́ àtáyà náà fáwọn mọ́mìnì àwọn àfáàní ká sọ pé attahiyatu lillah fáwọn mọ́mìnì ọ̀gbọ́ di gbọmọ ọgbọ́ bẹ̀ tí ń ká o attahiyatu lillah wa tayyibatu ọ̀rẹ́ assalamu alayka ayyuhan nabiyyu wa rahmatullahi wa barakatuhu assalamu alayna wa ala ibadillahi salihin وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله àtàyànù àbáwọn mẹ́rin ọ̀jẹ́ tó kélé kan sí attahiyatu lillah wat-salawatu wat-tayyibatu ọ̀rọ̀ àkùnmọ̀ sí mi sílẹ̀ kàbí attahiyatu lillahi was-salawatu wat-tayyibatu. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله àtàyànù sígà àtàyà bọ́tìnákè àtàyànù bí yẹn bá ti wá gbàgbé àtàyà ń bi ìrún àfọ àmọ́mẹ́nì ọ̀dà ọ̀hún jẹ́ kàbúrí lè tán àbíbà dínú súnà kalọ̀ yọ kó ló súnà náà jẹ́ àmàmà níbi ìrún ẹlẹ́kẹ̀ẹ́fà kọ́ wọn àbámẹ́nì ẹlẹ́kẹ̀ẹ́jẹ òun ni àlìjẹ́hàrù fi sọ̀láàtì lìjàhàríyàtì ṣé kàtẹ́rẹ̀ mọ́mẹ́nì àlìjẹ́hàrù fi sọ̀láàtì àlìjàhàríyàtì ìkéwújákè níbi ìrún tó ti nídìí ká kéwújákè wọ́n mi náà gbọ́ ìkéwújákè níbi ìrún tó ti nídìí ká kéwújákè súnà tó máa kádà lòun náà súnà kan tó lágbára tá a kàn pa lòun náà àfọwọ́pamọ́ mi wọ́n ní a máa kéwújákè níbi fọyẹ̀jẹ̀ àárò fẹ́rẹ́kì àtẹ́yìn ìhùlẹ̀ àyẹ́yìn àbọ̀ gbọ́ mínàlì màgùrúbì wálé ìṣáì wà fi sọ̀láàtù súbúhì wọ́n ní rákà méjì tó wà lọ́wọ́ bẹ̀rẹ̀ ìrun àṣùbà rákà méjì wájú ìrun magrubi rákà méjì wájú ìrun ìṣáì á kéwújákè bẹ́ẹ̀ súnà Ànábì ní ká kéwújákè bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam àwọn ètò wá sẹ́kùn àfọwọ́ mẹ́rin àwọn akéwújẹ́jẹ́ mìíràn ká wá kéwújákè ibi tó ti yẹ ká kéwújákè súnà ni ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀jẹ́
ọmọ ẹni ọ̀bẹ bá lọ. ẹlẹ́kẹjọ òun ni àṣírù sọ̀láti àṣìrìyà. bá a kéwìn àwọn ọmọ mi ni àṣírù sọ̀láti àṣìrìyà. ìkéwú jẹ́jẹ́ níbi ìrun tá a ti máa kéwú jẹ́jẹ́. bá a mọ mi ni ká kéwú jẹ́jẹ́ níbi ìrun tá a ti kéwú jẹ́jẹ́ níbi búra ní kéwú jẹ́jẹ́ àwọn ọmọ mi ni rákà méjì ọwọ́ gbẹ̀yìn ìrun àyílà, rákà méjì gbẹ̀yìn ìrun àlásárì, rákà kan tó gbẹ̀yìn ìrun magrubi, rákà méjì tó gbẹ̀yìn ìrun ìṣáì. àfa àlákì ó jẹ́jẹ́ bẹ́ẹ̀. àfa àwọn mẹ́rin ọ̀gbọ́ wọn ni bàbá wa fẹ́ kírun náfìlà náà tó jẹ́ pé náfìlà la bá fẹ́ yàn tó wá jẹ́ náfìlà ọ̀sán ló wá jẹ́ ọ̀sán ló bá bọ́ sí àwọn àfa ní àákéwù tiẹ̀ náà jẹ́jẹ́ ni. wọ́n lọ gbọ́ náfìlà tó bá fẹ́ yàn lọ́sàn-án náfìlà ló fẹ́ yàn ni ìwọ lọ yàn fún ààrẹ pé yàn náfìlà yìí báyìí ni sọ́ọ̀sán lọ bọ́ sí àákéwù ẹ̀ jẹ́jẹ́ ni. ọmọ mẹ́rin ọ̀gbọ́ bó ti lè kọ́ pọ̀ tó àáké jẹ́jẹ́ ni àmọ́ bàbá yóò náfìlà òru wá ni ìyá mọ̀lẹ́ lọ fún yàn ni àbí láfùfù ti lọ fẹ́ yàn ni tó bá ti jẹ́ sí pé òru lọ bọ́ sí àbíwọ̀ lọ yàn fún àbí náfìlà báyìí mo fẹ́ yàn ni àwọn àfáàrí ìtọ́ dáa jù ní kákéwú jákè lópin ìgbà tí ọba ti ní kó nira bá àwọn alábàágbé wa. báwo mẹ́ni tí ọba ti ní kó nira bá àwọn àtẹ̀jọ́ ń gbélé máa náà àwọn tí wọ́n láì rájẹ́ dára jẹ́ bismillahir rahmanir rahim àbá kẹ́ni mẹ́kú ẹ̀kọ́ náfìlà tó wọ́n lọ sí kìá mọ̀lẹ́rì bí ọba ti ní kó nira bá wọn àwọn àfáàrí òkéwú jákè níbi náfìlà tó wú ni. ọmọ mẹ́ni súnà wá di mélòó báyìí ó di mẹ́jọ. ẹlẹ́ẹ̀kẹsàn ní ìrun tó jẹ́ súnà ànábì àmàmà tó jẹ́ súnà tó máa kádà gbogbo táǹkà ẹbí yẹn bá ti lè gbàgbé rẹ̀ nínú rẹ̀ ọba jẹ́ o àbúlé àbíbàdí lè tara rẹ̀ o. ọmọ mi náà gbọ́ ẹlẹ́ẹ̀kẹsàn òun ni as-salatu ala nabiyyi ẹ̀ sì bá nàbì. ẹlẹ́ẹ̀kẹsàn òun ni ìtọrọ ọ̀kẹ́ fún ànábì Muhammad níbi ìrun bí ẹ bá ń kírun àtọrọ ọ̀kẹ́ àtọrọ ọ̀kẹ́ fún ànábì Muhammad bìrún. àbámọ́ mẹ́ni fífi tashahudi al-akhiri ọmọ mọ̀ pé fìtàṣáwúdí al-akhiri níbi àtáyà gbẹ̀yìn àtáyà ìgbẹ̀yìn wọn ti ní àtọrọ fún ànábì Muhammad sallallahu bó wọn ní bàbá kàtáyà tán àwọn àṣà àtúfà nàbì bó láti máa wá sí àbábẹ̀rẹ̀ mọ́mẹ́ni a máa wí pé Allahumma salli àbọ̀gbọ́n mẹ́ni ala Muhammadin ọgbọ́n mo ti wí Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammadin kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim wa barik ala Muhammadin wa ala ali Muhammadin kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka hamidun majid. ṣé ọ̀tẹ̀ lè mọ́mẹ́ni ọlọ́run lórí gbọ́ mo ti kà á hùn díẹ̀ tó tó kílẹ̀ ẹ̀ka sí o torí wọ́n tó rí gbọ́ dáadáa o kó lè bá a rí gbọ́ dáadáa o. Allahumma salli ala Muhammadin. Yorùbá nàbí wọn àbá mọ́mẹ́ni ọ̀gá kọ́ bá yorùbá nàbí dáadáa ni. Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammadin kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim wa barik ala Muhammadin وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. هذا المؤمن أصلاً ترى سبحان الله محمد كواسي سنة مؤكدة سنة كتولا gbára tó fẹ́ fara pé ọ̀ràn ẹ̀yàn gbogbo àwọn súnà tí mo kà fún wa yìí mẹ́sẹ̀ẹ̀sán yìí àwọn là ń pè ní súnà lórí mọ̀ákádà àwọn súnà níbi tó lágbára tó fẹ́ fara pé ọ̀ràn ẹ̀yàn mọ̀ wọ́n ṣe ọ̀ràn ẹ̀yàn ọwọ́ kù súnà nù gẹ́rù mọ̀ákádà ọba mọ́mí ni èyí tí ọ̀la àkàwọn fáǹtì àmọ́dá bí yẹn bá ṣe la ilaha illallah. inna salata àfẹ́jẹ́ ń gbọ́ àtàwọn ọlọ́mọdún aládàá o. kanat ala al-mu'minina kitaban mawquta. ọ̀rọ̀ ló lágbára bí àwa kọ́. inna salata kanat ala al-mu'minina kitaban mawquta. àwọn abdul mu'mini wọ́n ní gbogbo àwọn súnà táǹkà yìí àti mọ̀ákádà àti ètò mọ̀ákádà wọ́n ní gbogbo ẹ̀kọ́ bàrún jẹ́ bí yẹn bá gbàgbé rẹ̀ o. ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ o nígbà tá a bá ń sọ̀rọ̀ kàbúlé àti bàdí ọ̀ràn yẹn níbi yẹn bá gbàgbé lọ́bànújẹ́. àbá mọ́mẹ́ni ọba aráka àwọn jẹ́ ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀
àlàyé ọ̀rọ̀ tó pọ̀ ń bẹ lórí ẹ̀ àwọn ọmọ mi wà á máa gbé ìròyìn àkàdà ọ̀wá àwọn súnà tó ṣáà dé pé kìí ṣe pé àkàwọn pàǹtì ẹ̀ àwọn òun náà lágbára àmọ́ kò lágbára tó àwọn àkọ́kọ́ alákọ̀ọ́kọ́ ẹ̀ báwo lè ti àdúrà tá a máa ń sí láti fi sírun fún àwọn mílíọ̀nù ọ̀pọ̀ àdúrà tá a máa ń sí láti fi sí ìran nígbà wo la máa ń ṣàdúrà náà fún àwọn mílíọ̀nù a máa ń sí dápá sí Allahu Akbar tán tẹ̀gbá tó lè rámì wọ́n ti ní Allahu Akbar ó rí i pé ìmáàmù àdúgbò yìí máa ń dákẹ́ yóò wá dákẹ́ lọ gbọ́nrán ó ní tí ń wí ni o kò sáré dé dákẹ́ o súnà Nabi Muhammad Ànábì ní ká máa wí pé subhanaka Allahumma wa bihamdika wa tabaraka ismuka wa ta'ala jadduka wa la ilaha ghayruk. Àbá àwọn mẹ́ni ètí ń wí nù ìwọ́n náà bàbá ti mọ̀ ọ́ dá bẹ́ẹ̀ kọ́ máa wí súnà Ànábì ní àmágẹ́rù máa kádà ni níta àmọ́ wí ni pé subhanaka Allahumma wa bihamdika wa tabaraka ismuka abẹ́ẹ̀kọ́ ni wa ta'ala jadduka wa la ilaha ghayruka. Súnà alákọ̀ọ́kọ́ nù nínú àwọn èyí tàbí pé kò tún fẹsẹ̀ nílẹ̀ dáadáa àmọ́ òun náà lágbára ọkọ̀ lágbára ọkọ̀ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì òun ni al-isti'adhatu fi rak'ati al-ula wal-basmalatu sirra fi kulli rak'atin. wọ́n mẹ́ni tó fẹ́ kọ́ bá ń gbọ́ àníyí dáadáa. Súnà ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀nà méjì tá a pọ́n sí adìyẹjọ ẹ̀ka lákàkọ́ súnà ẹlẹ́ẹ̀kejì tá a ní gẹ́rù mọ́ akádà òun ni kò ṣe a'udhu billahi minash shaitanir rajim àbọ̀ mẹ́rin ọ̀gbọ́ fi rak'ati al-ula níbi rákà alákọ̀ọ́kọ́ láti nídìí tàwíìdù bọ́bá kí wọ́n rákà alákọ̀ọ́kọ́ sàwùsùn bẹ́ẹ̀ a'udhu billahi minash shaitanir rajim anídìí níbi rákà alákọ̀ọ́kọ́ nípa àti wá nídìí yìí wal-basmala kò tún wá ṣe bismillahir rahman ọ̀wá rí bismillahir rahmanir rahim wọn ni sirran ọ̀wá rí àti àwùsù àti basmala àwọn tiẹ̀ ọ̀wá ṣe jẹ́ẹ́jẹ́ àyèsí jákè àpapọ̀ mẹ́rin sọ̀wárí bísímìláyì tiẹ̀ wọ́n á ní ọmọ ṣèwọ́n tiẹ̀ bísímìláyì tiẹ̀ ọmọ ṣèwọ́n tiẹ̀ fi kulli rak'atin níbi gbogbo rákà àpapọ̀ mẹ́rin níbi gbogbo rákà ló ti bá ti bísímìláyì àmì àwùsùn tiẹ̀ níbi rákà lákọ̀ọ́kọ́ ni tábà ní kí ló fà tàbí ní àṣàwùsùn bí irun kíkí níbi rákà lákọ̀ọ́kọ́ ọlọ́run sọ bẹ́ẹ̀ fún wa ọlọ́run yìí dákọ̀ rárá ìkọ̀ra àná فاستعيذ بالله من الشيطان الرجيم. وإذا قرأت القرآن. Ọlọ́run bàbá ti ṣe tán láti kí Al-Qur'ani ọ̀rọ̀ Ọlọ́run Ọba. فاستعيذ بالله من الشيطان الرجيم. فاستعيذ بالله من الشيطان الرجيم. Ọlọ́run wá wá o. فاستعيذ بالله من الشيطان الرجيم. فاستعيذ بالله. Bàbá mẹ́kẹ́ Kùránì فاستعيذ بالله. Wá wá ìṣọ́ra lọ́dọ̀ Ọlọ́run Ọba من الشيطان الرجيم. Kọ́lá ọkù lọ́wọ́ Sítánì ẹni ẹ̀kọ́ ẹni ìgbé. Àbá àmọ́mìnì tó ti rí gbọ́ tó ti pa àdáwí. Ọlọ́run ló wí bẹ̀ fún wa o. Nígbà àsìkẹ́ kéèkùn abẹ́ kírun kí láà máa kéèmì irun. Bẹ́ẹ̀ Kùránì náà ni àwọn afáàdé wá sí a'udhu billahi minash shaitanir rajim níbi rákà àkọ́kọ́ àti èdè àwùsù. Ọ̀rọ̀ tún lára àmọ́ ìrọ̀ yìí mi níbi gbogbo rákà tó kù ni. Àwọn mẹ́ni wọ́n bá wá wí tá a wí yóò jẹ́ lówì ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ò ní gbọ́. Kí wàá lẹ̀ rí wa bí bismillahir rahmanir rahim tiẹ̀ wọ́n ní bismillahir rahmanir rahim tiẹ̀ wọ́n ní ọ̀kan ló jẹ́ òun ní àyà alákọ̀ọ́kọ́ níbi suratul Fatiha. Ṣé wọn náà ní Kùránì ilé lọ lè yẹ Kùránì rẹ wò bọ́ọ̀lù lè wo àyà number 1 nínú Kùránì rẹ̀ bí wọ́n kọ suratul Fatiha sí ó rí i pé Fatiha bismillahir rahmanir rahim wọ́n kọ number 1 sí. Bàbá wo àwọn sùúrù àyókù ọ wà lè pé kò dé nọ́mbà tiẹ̀ wọ́n kàn fi sí bẹ̀rẹ̀ kọ̀ọ̀kan ni àwọn àmọ́ mẹ́ni kábọ̀ sí sunnah Nabi Muhammad ó di mélòó àwọn mẹ́ni ó di méjì abẹ́ẹ̀kọ́ ni ẹlẹ́kẹta òun ni rọ́fù al-yadayni hadhiwa al-mankibayni inda takbiratil ihrami wa inda ruku'i wa inda rafi minhu wa inda al-qiyami min ithnatayni àbọ̀gbọ́n mẹ́ni ọ̀gbọ́ òun ni gbígbé ọwọ́ báyìí ọwọ́ kí ẹ̀yìn mo ti gbé yìí tí ọmọ kà lọ́fẹ̀ẹ́ kan etí báyìí tí ọfẹ́ kejì ká bá ti gbé nu ọfẹ́ kejì ká ọfẹ́ kejì wa àwa gbé nígbà wo ni àfáwọn mẹ́ni nígbà tá a bá ti kábàárà alákọ̀ọ́kọ́ àfáwọn mẹ́ni wọn ni ká sí bẹ́ẹ̀ bàbá lọ bí rùkú náà ká sí bẹ́ẹ̀ bàbá fẹ́ gbé rùkú ká sí bẹ́ẹ̀ bàbá fẹ́ lọ bí rùkálẹ̀ ká sí bẹ́ẹ̀ àfáwọn mẹ́ni àwọn àfáwọn wọn ti ní mọ́ ní bí a ti ṣe nù bára bí ti kọ́ apẹ́ká sí inú sunnah Nabi Muhammad sallallahu alaihi wasallam ẹlẹ́kẹ̀ẹ́rin ní sunnah Nabi Muhammad tó jẹ́ gẹ́rù mu'akkada
ẹ má gbàgbé pé a ti pín sí méjì o ẹlẹ́ẹ̀kẹrin ń bẹ òun ni kọ́wùlù àmínà àbátẹ̀lẹ̀ mọ́mìnì kọ́wùlù kí n mọ̀ pé gbólóhùn àmínà bó bá ní àmínà ìtumọ̀ rẹ̀ ní pé ọlọ́run ọgbà ìtumọ̀ rẹ̀ nù Allahumma istajib ìtumọ̀ lágbára rẹ̀ náà fámìnì Allahumma istajib ọlọ́run sá gbà á torí pé fádà tó ń kéwùn àdúrà ló sí ọlọ́run sì wá lọ́nà o ọlọ́run tó wá sọ́nà o ṣàánú wa o wọ́n lámà wá wà lọ́wọ́ sọ́dọ̀ rẹ ọ̀rọ̀ rẹ lámà wà lọ́wọ́ sí wọ́n lámà sin ọwọ́ àwọn gbogbo ọwọ́ àṣàdúrà wọn tán ọlọ́run ní fi lé wípé àmínà báàdà kẹrọ àti ìfàtì àti lẹ́yìn ìgbà tá a bá ti ké fàtì àtàn àbọ̀ gọ́mìnì lẹ́yìn ìgbà tá a bá ti ké ní tán tá a bá ti fàtì àtàn anábì Muhammad ló wí bẹ́ẹ̀ ìbánabi Muhammad anábì ní fakulu àmín anábì ní bá ti ké fàtì àtàn o ẹ máa sọ pé àmínà o ẹ máa wí bẹ́ẹ̀ o ẹ máa ní àmínà anábì ní fa inna man wafaqa qawluhu qawla al-malaika ghafara lahu ma taqaddama min dhanbihi anibile ne ti ami tiẹ̀ fara malaika wọn dutu wọn bata kírun bá ti kírun wọn ke tẹ̀lé wa bí wọn bá kí Fatiha Ọlọ́run anibile ne tó lọ bá ní Fatiha tiẹ̀ náà gbólóhùn àmì rẹ̀ tó bá ṣe déédéé gbólóhùn àmì ta malaika náà ládà rẹ̀ ní pélé rí àmì òun nìkan ẹ̀sẹ̀ tó ti sì síwájú Ọlọ́run ó sì parẹ́ fún un mini bàbá bẹ ṣe àmì ní ẹ̀rọ àwọn kan máa ṣe báyìí àti géèrè maktubi alayhim wala ddallin àmì wọ́n ti dọ́ ní sẹ́gbẹ́ ọ̀tún wọ́n àti àmì lọ́sọ̀ọ̀sì kò sẹ́rì fún ọ nínú Kùránì kò sẹ́rì fún ọ nínú àdísì a kì í wò yín wọ̀ mú níbi ìran. ọba àwọn mìíràn gbọ́ ká ṣe àmì lẹ́lẹ́kẹ̀lú òun lẹ́lẹ́kẹ̀rin ẹlẹ́karùn-ún ọba àbùtẹ̀lẹ̀ mọ́mìnì gbólóhùn àmì tó rí hùn ismu fili amúlì lọ́wà nínú àwọn àsìmáwòlù fẹ́ẹ̀lì lọ́wà àsìmáwòlù fẹ́ẹ̀lì ó ti yá wà fún àbáwọn ẹlẹ́karùn-ún nínú àwọn súnà gọ́ọ̀lùmọ̀ akádà níbi ìrun òun ni tẹ̀tìwìlì qira'ati subuhi àbọ̀gbọ́ wà dúrì wà tẹ̀tìsírù al-qira'ati àbọ̀gbọ́ fil asri wal maghribi wà tawassutu fil isha'i. ọmọ mi náà gbọ́ àwọn àfọ àbí wọn lọ dá bẹ́ẹ̀ wọn ní bàbá fẹ́ kírun àsùbà àwọn àkàwé bẹ́ẹ̀ pé bàbá fẹ́ kásùbà àti ìrun àyílà wọn ní kájé kí wúdà kí ó gún tẹ̀tìwìlì qira'a kájé kí wúdà kí ó gún níbi ìrun àsùbà àtàyílà. àwọn kan sọ pé àsùbà nìkan ni o kì í sàyílà o súnà níbi àmọ́mọ́ là ń kà yé o sọlọ́sọlá àwọn kan náà àsùbà nìkan ni wọ́n á ní ẹ̀rí wọ́n ní níbi mágúrúbì àti ìrun àlásàrì tiẹ̀ wọ́n ní káké tó ṣọ́ọ̀tì káké bí ńlá àti iná bí ìsájà wàdùhà alámúnáṣe àtó kéré àmọ́ níbi ìrun ìṣááyì wọ́n ní káta wá sútù èyí tí ó gùn tí ó sì kéré àwọn kan wá sí àwọn àṣà ilé àmọ́ àwọn ọmọ mi ò gbọ́ àwọn tó bá ti ní ká má ka ilé àgùn wọn ni àsúnà nẹ́bì ní káwá sí kíni káwá kí àgbẹ̀ àyìn àyílà kò kúrú kó sì gùn nítorí àwọn tí wọ́n pa aṣẹ́ wọn tì àwọn tí wọ́n tajà ní ṣọ́ọ̀bù wọn kọ́ máa rí pé ó tún máa lọ lè ronú nípa ọjà títà lórí ìrun àwọn ọmọ mi ní Ọlọ́run ní ọmọ yìí rẹ̀ díẹ̀ lọ́wọ́ sàbí yìí wà nípa ìjọ láwọn sàánú Ọlọ́run má dára dára wa. كانت على المؤمنين كتابا موقوتا إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. عبد المؤمنين ẹlẹ́ẹ̀kẹfà nínú àwọn súnà nábì èyí tó jẹ́ pé òun ò tún lágbára púpọ̀ ẹ̀wọ̀n alábàálẹ̀ kìtà nǹkan súnà o ẹ má jẹ́ àgbàgbé o òun ni àdúàwù bayna sajidatayni àdúrà tá a máa ń ṣe láàrin ìforíkalẹ̀ méjèèjì lẹ́ẹ̀kan tá a sọ fún wa pé bàbá wà lè fẹ́ kalẹ̀ à máa ń jòkó dára ká farabalẹ̀ ní ìdí kó wà farabalẹ̀ lásán ó ní tá a máa ń ṣe mbẹ́ ọ̀làdúrà tá a máa ń ṣe àdúrà òun súnà ànábì lòun náà ànágẹ́rù mọ̀ákádà bí yẹn bá mọ̀ ọ́ dáa bí yẹn bá mọ̀ kò ní sọ́wọ́n àwọn ìtàn bí mọ̀ákádà ní àbáwọ̀ múmi nìyẹn àwọn súnà tá a pè ní mọ̀ákádà àwọn láàmà fi kàbùlé àbíbà àdí tánra rẹ̀ sọ́wọ́n àwọn yìí tá à ń pè ní gẹ́rù mọ̀ákádà yìí ọ̀rọ̀ onídìbàdí ọmọ mi náà gbọ́ onídìí kí ni mo pè é onídìbàdí èyí bá nídìí ẹ̀ nínú wọn ọmọ mi náà gbọ́ kò nídìí ẹ̀ náà ni kò sí ẹ̀ nídìí ẹ̀ ni àwọn èyí tí ń ká yìí kò nídìí ẹ̀ rárá ni èyí tó nídìí kàbùlé àti bàdí òun ni súnà tó máa kára láti kọ́kálẹ̀ kan àwọn èyí súnà gírù máa kára yìí kò nídìí bàdí kò ní kàbùlé jẹ sọgbọ́n mi ni ẹlẹ́kẹ̀ẹ́fà ẹlẹ́kẹ̀ẹ́fà náà ni òun làdúrà tá a máa ń ṣe láàrin foríkalẹ̀ méjì tó bá foríkalẹ̀ tábà yìí tó wà á dìde jòkó padà
àdúrà tó wà sí wọn àwọn àfáà ní sunna tó ń gẹrù máa kárí àná bó láti máa ṣàdúrà àwọn àfáà mẹ́ni ọ̀nà rabbi ghfirli warhamni wa'afini wahdini warzuqni àwọn mẹ́ni wọ́n mo ti wí rabbi ghfirli warhamni wa'afini wahdini warzuqni bá a ti máa wí nù. àyè ló ní ká máa wí bá jòkó láàrin ìjòkó láàrin ìfìríkàlẹ̀ méjì wọn ìjòkó tó jòkó wọn tó fi wá dákẹ́ má dákẹ́ o rabbi ghfirli warhamni wa'afini wahdini warzuqni ṣàdúrà àwọn fúnra rẹ̀ Ọlọ́run gbà á. àbá àwọn mẹ́ni ọlọ́mọsá yìí ló sáwà náà ọwọ́ akọ ẹlẹ́ẹ̀kejì àbá àwọn mẹ́ni ọwọ́ akọ ẹlẹ́ẹ̀kejì àbá ọgbọ́n mẹ́ni ọwọ́ akọ ẹlẹ́ẹ̀kejì wọn ni ẹlẹ́ẹ̀kejì wa ni du'aul kunuti àbá ọgbọ́n mẹ́ni du'aul alikunuti òun ni ká máa ṣàdúrà alikunuti alikunuti tá a máa ṣe wọn ni ká máa ké níbi ìran wọn ni fi rákì àti ilẹ̀ àkérọ́tì mí sọ̀lá tó ṣubú yìí a máa ké níbi rákà tó gbẹ̀yìn ìrun àṣùbà àwọn fi rákà àti ilẹ̀ wítìrì a máa ké alikunutu níbi rákà wítìrì kìí sàṣùbà nìkan bá ẹlòmíì mẹ́ta ṣùbà nìkan lọ́mọ o àṣùbà nìkan kó dúró wọn mìíní ọdún méjì bá dàlẹ̀ kẹrọ àti àwọn bá dà rọ́fù ìmúna òkú yìí wọn ni bàbá kéwù tán là máa ké àwọn àfa bàbá ké ọtí mo wí wọn là lè ké bá dàlẹ̀ kẹrọ àti lẹ́yìn ìgbà tá a bá ké àwọn kéwù tá a fẹ́ ké tán akébájá àfisúrà lé tán bàbá ké tán wọn là lè ṣe àlùkò lóṣù gbà wọn àbá wọn mẹ́lẹ̀ àwọn kan ní àwọn bá dà rọ́fù ìmúna òkú yìí àbí tá a bá sírí pákẹ́ láti òkú náà àkọ́kọ́ òkú náà bẹ́ẹ̀ bá rúkú tán ẹ̀sẹ̀ wá sírí pákẹ́ ẹ̀sẹ̀ wá bẹ̀rẹ̀ àlùkò lóṣù ọ̀rọ̀ àlùkùnútù wa ń bọ̀ wá fọ́mẹ́nì pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ọ̀rọ̀ àlùkùnútù ń bọ̀ wá káàkiri àlùkùnútù àìdébẹ̀ báyìí o fọ́mẹ́nì ọ̀gbọ́ àìdébẹ̀ o àmọ́ bàbá ní ká àbá fọ́mẹ́nì di nǹkan díẹ̀ fún àlùkùnútù àwọn afọ́nì wà mímọ́ wà rọ́dà mílíọ̀nù alifáàbì nínú àwọn tá à ń pẹ̀lú àlùkùnútù tábàlábẹ́kẹ̀ àlùkùnútù bá àti máa ń kéde kọ́sọ́ pé Allahumma hdini fiman hadayt wa afini fiman afayt wa tawallani fiman tawallayt wa barik li fima a'tayt وقني واصرف عني شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك إنه لا يذل من واليت ولا يعز من عاديت أو من تباركت ربنا وتعاليت اللهم إني أعوذ برضاك من سخطك وبمعافتك من عقوبتك وبك منك لا أحصي ثناء عليك anta kama athnaita ala nafsika ọmọ wá sí àdúrà bàbá ti máa ṣe láti máa ṣe kò lótùnú èdè ká máa lé tá lè gbé akẹfúrú máa yẹ kí fùrúkà akẹfúrú máa yẹ kí fùrúkà wà àti rúkù máa yẹ kí fùrúkà ẹni ti pọ̀ pẹ̀lú ẹni tí ọba ti gba tiẹ̀. Inna salata. àwọn ọmọ mi ń bọ̀ wá tá ní mùsùlùmí tí ń bẹ lórí ayé lónìí tí ò lásìkò pẹ̀lú àwọn tí ì ṣe mùsùlùmí. ṣé níbi ọjà títà ní ọ̀dà wá pọ̀ ni àbí ìrìn àjò ní ọ̀dà wá pọ̀ àbí ìbáṣọ̀ rẹ̀ gan ní ọ̀dà wá pọ̀ ọ̀rẹ́ àyò là ní ìbáwọn sí ọ́fíìsì ń dà wá pọ̀ pẹ̀lú wa. fún eléyìí ká máa wá sọ pé àtirúkú mọ́yẹ́tì burúkà gbogbo ẹni bá ti lóun ọ̀bọ sí ti ọmọ ọgbà sílámù àmà pátì ni àdéhùn tágbára wọ̀ ká là ń ṣe ni àwọn àdúrà tá à ń pè ládùúrà àlùkùnútù láyé yìí àgùntàn àmọ́ sàlùkùnútù lẹ́yìn ìran àṣùbà àbí níbi ẹ̀yìn ìran òṣèré àtúmọ̀ ń ṣe tó jìlù bá wá di pọ́n lágbára àsìkò tá a sì máa ń kálukú lótù lásìkò tìlù ọba rọgbọ bó bá di pé ìṣòro ń wá lágbára gan gbígbé ara nílùú yìí púpọ̀ kò wá sẹ́yìn ìrun tàbí lẹ́kì ẹ lè ké lálùkò àṣùbà ẹ ké láyìlá ẹ ké lálàsárì ẹ ké mẹgúrúbì ẹ ké ṣáyì a máa wá ké jákè ni fún àmúmẹ́ni bàbá kí àlùkò lótù a ké jákè ni a kì í kí àlùkùnútù jẹ́jẹ́ ẹ tẹ́wọ́ báyìí ní gbogbo ẹ̀ tọ́ mọ́mọ́ máa ké àwọn àtúntò lẹ́yìn àwọn àmúmù wọn máa sáámi ẹ̀bùn wọn máa ń ké mága Allahumma hadina fi man hadayt kí ni wọ́n máa ń ṣe àmín àfínà fi man afayt àmín wa tawallana fi ma tawallayt àmín wa barik lana fi ma a'tayt àmín wa qina wasrif 'anna sharra ma qadayt فإنك تقضي ولا يقضى عليك bó ti máa kírun á máa kí mọ́mọ́ máa kí tá a máa gbọ́ ni. súnà lòun náà bí yẹn bá gbàgbé rẹ̀ kò nídìí kàbùlí kò sí nídìí kíni mọ́mọ́ ni kò sí nídìí bàádí abámọ́mí náà gbọ́ kò nídìí kàbùlí kò sí nídìí bàádí òun ni súnà
gẹ́rù mọ́ akádà ẹlẹ́ẹ̀kẹfà súnà tún mọ́ akádà ẹni pé ìtẹnumọ́ òun lábí ẹ̀ bá fi ilẹ̀ lámàsí kàbúlẹ̀ àbí bàdí àmì ìta ń ka súnà gẹ́rù mọ́ akádà yìí òní kàbúlẹ̀ òní bàdí ẹlẹ́ẹ̀kejì la wíta yìí ẹlẹ́ẹ̀kẹjọ náà súnà gẹ́rù mọ́ akádà òun ni ayatul julusi àlìwárì dátù àbọ̀gbọ́ ánùkù mí nàbí sàlẹ̀sálàm ánùkù nàbí bá a ti máa jòkó lérí ìrun dandan àwọn ọmọ mẹ́rin bá a ti máa jòkó lérí ìrun dandan òun ni pé kí o jòkó bẹ́ẹ̀ súnà nẹ́bí lòun náà kó láti máa jòkó àwọn mẹ́rin òun ni kí o tẹ ẹsẹ̀ rẹ̀ òsì báyìí ọbọ̀ ọ̀gbọ́n mẹ́rin kọ́ tẹ ẹsẹ̀ àláfíà rẹ̀ inú rẹ̀ kọ́ wá tẹ pẹrẹsẹ àwọn mẹ́rin kọ́ wá jòkó lérí inú ẹsẹ̀ àlàáfíà rẹ kọ wá iye tẹsí ọ̀tún sẹ́gbẹ̀ẹ́ kan báyìí ọlọpẹ kìíní yóò lè gbà mí dáadáa láti rí èlé ìrísí kẹrin bẹ́ẹ̀ ni àwọn ọmọ ẹni ó jòkó lórí ẹsẹ̀ àlàáfíà inú rẹ lọ́wọ́ jòkó lérí o àní okúnlẹ̀ ọmọ ẹni àní okúnlẹ̀ kódà kọ́ ni wí ìjòkó lọ́wọ́ wí ìjòkó ànábì wí ọgbọ́n ọmọ ẹni jòkó àbọ̀gbọ́ alìjùlùsù alábàtì ní ríjìlì alìyùsìrọ̀ ó jòkó lórí ẹsẹ̀ òsì ni àfọwọ́n mẹ́rin ọgbọ́ bọ́yà ń síbò yòmù náà ọwọ́ ayọ ẹsẹ̀ ọ̀tún sẹ́gbẹ̀ẹ́ kan báyìí ọwọ́ ayọ ọ̀ ní jòkó lẹ́sẹ̀ rẹ̀ ọ̀tún ọwọ́ ó dorí ẹsẹ̀ ọ̀tún ó dorí rẹ̀ kólẹ̀ ọgbọ́ ó fèrè rẹ̀ lílẹ̀ bọ́lọ̀ bálágbà rẹ̀ bá ka bábà rẹ̀ bá ka fẹ̀gbẹ́ rẹ̀ lílẹ̀ báyìí ó dùn mí kámẹ́rà yóò lè gbé owó ní sínú ẹlẹ́kẹ̀ẹ́jẹ ẹlẹ́kẹ̀ẹ́jọ lọ ẹlẹ́kẹ̀ẹ́jọ bọ́lọ̀ bá lọ́rọ̀ fún ẹ̀fọ́ ọdẹ abẹ́ o ìta bá ọmọ òkúta àwọn tí ni mọ́ mìíràn ẹlẹ́kẹ̀ẹ́sán nínú àwọn súnà tánigẹ́rù mọ́ akádà ọ̀dà bẹ́ẹ̀ bí yẹn bá lè ṣe àmọ́ kì í ṣe pé bí yóò bá ṣe kọ̀ dára kàbúlé o kò sì dára bàdí ìta kálẹ̀ kan lọ dára kàbúlé àti bàdí bọ́bá filẹ̀ tó bá ṣe dédé mẹ́rin mo sọ fún wa pé ọ̀rọ̀ kàbúlé àti bàdí ń bọ̀ wá lórí programu wa yìí náà ni ọlọ́dà àgbàlódà dín ní. bàbá àwọn mẹ́rin súnà ẹlẹ́ẹ̀keje ẹlẹ́ẹ̀kẹsàn gẹ́rù mọ́ akádà òun ni wádìwùlìyà dẹ́yìn ní alàsọ́dírì àbọ̀ gbọ́ àlìyúmúná fọ́ọ̀kọ̀lì yìí sírọ́ orí múmínú ọ̀gbọ́ ìgbé ọwọ́ ọ̀tún lórí ọwọ́ òsì lórí ìgbáyà wa bí mo ti rà pé ìgbáyà ní o àwọn àfáà ń pè ní sẹ̀rí àwọn ń pè ní àlẹ́kọ́bùdù kí mo gbá bá mẹ́rin àlẹ́kọ́bùdù kò sí báyìí àbí kò sí báyìí àwa ní kò sí báyìí o orí mo ti ṣe yìí àbáwọn kọ́ra ló ṣe bẹ́ẹ̀ tó rò náà bẹ́ẹ̀ tí ń bínú pé ẹ̀ jẹ̀rù bíyà àbí kò fẹ́ dá fún gbogbo yìí ni ẹ ṣe lónìí àná ìdílé o àwọn míì bẹ àwọn mẹ́rin àwọn míì wà ní yóò ní súnà lòun ti yọ ọtí báyìí àwọn míì báyìí ẹlẹmí àti ayé yá àti ayé àyíkẹ́ lẹ́mí àti ayé yá àti ayé nǹkan lọ àwọn bí bó ti wà rí ọmọ mi ọgbọ bó láàrin àyà gangan báyìí láàrin yọ báyìí síbi ìdodo ni kò sì gbọ́dọ̀ wà lábẹ́ ìdodo ọwọ́ mi àbẹ̀dẹ̀ báyìí àkókò bàbá wọn ṣìkà tẹ̀ mọ́mí náà gbọ́ wádìí òlìyà dẹ́yìnì alàsọ́dírì ká gbọ́ wa méjì lérí gbáyà wa aliyu munafa ọkọ̀lì yìí sírọ́ ọwọ́ ọ̀tún náà wà lókè àwọ̀ àláfíà wà sálẹ̀ ká sì bẹ́ẹ̀ súnà nábì ní anábì náà ṣe bẹ́ẹ̀ ẹ̀yùbá anábì dáadáa anábì ṣe bẹ́ẹ̀ dáadáa lọ́pọ̀lọpọ̀ gbà níbi ìran rẹ̀ bí ẹ bá lè ṣe ọ̀dà bàbá rẹ̀ tí ò sí ọ̀daràn kàbòlí kò sì dáràn bàdí ẹlẹ́ẹ̀kẹ́ ìwà àbátẹ̀lẹ̀ mọ́mìnì òun ni abdulwa òfin sùjúdì àdúrà tá a máa ń ṣe níbi ìfẹ́ríkalẹ̀ àbọ̀gbọ́ àdúrà tá a máa ń ṣe níbi ìfẹ́ríkalẹ̀ bóòrò ṣe jẹ́ ti àbáwọn mẹ́rin tàbá wà ní ìfẹ́ríkalẹ̀ ìgbẹ̀yìn àti gbogbo àdúrà ní fún àwọn mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ní ọmọ gbogbo bó ṣe ń sáàkì tó ń sá lọ òkè tó ń sá lọ lẹ́hun nígbà àdúrà ń bẹ lára rẹ̀ ìwọ́n lọ àìgbé ẹ̀sìn yé ní ọjọ́ ọmọ pàtàkì rẹ̀ nígbà tó ọgbọ́sìn yé ni bí yẹn bá àwọn débi ìfẹ́ríkalẹ̀ gbẹ̀yìn àbáwọn mẹ́rin mo wá kí ọmọ sọ mẹ́wàá subhanallahi walhamdulillahi wala ilaha illallah wallahu akbar wala hawla wala quwwata illa billahi al-azim aládàmà alima omílíà máa alima àdínàtàmà alima wá kí ọlọ́run bó bá sí mọ́ ọlọ́run bá kí bàbá wá kí ìtàn bá tẹ́wọ́ wá lérí ìfẹ́ríkalẹ̀ náà ìfẹ́ríkalẹ̀ gbẹ̀yìn wá bèèrè tó bá fi ọlọ́run o ọ̀rọ̀ ayé mi ò yé mi mọ́ ọmọnì ọlọ́run o ọ̀rọ̀ ayé mi ò yé mi mọ́ wọ́n lá pé gbogbo òròyìn tí ń gbé látàárọ̀ yìí ìwọ nìkan lágbúrò fi ròyìn àlè ìròyìn ẹ̀dá kan máa láéláé dákun ṣàánú mi o
gbẹ́lá ló dìde sí mi o bọ́ bá lọ pọ́ ọmọ ló tí ì bí ni ọlọ́run o wọ́n lọ́ba tí ò bímọ o ò sì ní bí ọmọ bíbí ò sì yí ọ àmọ́ báwo bá bímọ àbùkù ló jẹ́ fún wa ọwọ́ akára sùn ní ọlọ́run mọ́ra wọ́n láyè ní bímọ rẹ wọ́n láyè sí bí rẹ wọ́n lápọ́ máa ń bẹ lọ́dọ̀ rẹ ò ní tẹ̀ ṣe fẹ́mi náà lówó ọlọ́run o ìyà yìí pọ̀ òṣì yìí pọ̀ àbùkù yìí pọ̀ láàrin ẹbí láàrin ara níbi ìfìríkalẹ̀ gbẹ̀yìn rẹ wá ṣàdúrà bẹ́ẹ̀ pẹ́ lẹ́ẹ̀dì kírun lẹ́nu ìmáàmù mi ẹ wà yóò pẹ́ ìfìríkalẹ̀ kì í ṣe pé ń rojọ́ náà dáadáa o ń tọrọ tó kàn lọ́rọ̀ rẹ ni o bí wọn bá ti ń kírun bá dédé ìfìríkalẹ̀ gbẹ̀yìn máa ṣàdúrà máa tọrọ tó o bá fẹ́ bá àwọn mìíràn gbọ́ wọn ní bí yẹn bá tọrọ tẹ́ bá fẹ́ ní ìfìríkalẹ̀ gbẹ̀yìn nínú àwọn àyè gbígbàdúrà lọ́wọ́ o bọ́ọ̀ bá máa tẹ́lẹ̀ o ti mọ̀ náà nù ọlọ́mọṣẹ́ àgbàdà gbogbo wa wọ́n mọ̀ mí ni ẹlẹ́ẹ̀kẹ̀kàlá òun ni abdul òfin tàṣáwùlù lè àkírí báàdà sọ̀láàtì alánàbí yìí àwọn ọmọ mi náà gbọ́ òun ni kí ọ á ṣàdúrà ẹlẹ́ẹ̀kẹ̀kàlá nù àdúrà tá a máa ń ṣe níbi àtáyà gbẹ̀yìn súnà tó ń gẹrù máa kára láǹkà yìí o àdúrà súnà náà di gbogbo tí ń kà yìí àdúrà tí yẹn máa ń ṣe níbi àtáyà gbẹ̀yìn tọ́ba àtáyà tán ọ̀sán sàlátù wà níbi tán ọwọ́ kó àdúrà tá a wí wọ́n lọ́n bá lọ mọ́ ọ̀dà bí ọba wa mọ̀ sí kankan ọmọ mi ni ọ̀daràn kàbùlí òsìdára bà níbẹ̀rẹ̀ tá n ka yìí o àkọ́kọ́ tí mo ti kọ́ kalẹ̀ kan tá a pa súnà méjì lọ́wọ́ à súnà tálápà abala àkọ́kọ́ òun ọ̀daràn kàbùlí àníbàdí ọba ti fi yín wọlé o àwọn ọmọ mi ni wọn á bá fẹ́ sàdúrà náà wọ́n níbi àhálẹ̀ ní kẹlímàt bá a ti máa ṣe eré o èdè kọ́ máa ní mo fẹ́ tọrọ owó níbi àtáyá bẹ́ẹ̀ nǹkan o bó ní bó ti ṣe o bó láti máa ṣe àwọn ọmọ mi ni ọmọ ní Allahumma inni a'udhu bika min adhabi jahannam wa min adhabi al-qabr ومن فتنة المحيا والممات ومن فتنة المسيح الدجال àwa mọ́mìnì bá a ti máa wí nù àwa mọ́mìnì ọ̀gbọ́ bá a ti wí nù àwọn afáwọn ọlọ́dà bẹ́ẹ̀ bí yẹn bá lè wí bẹ́ẹ̀ kó wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta bí yẹn bá lè wí bẹ́ẹ̀ pẹ́kẹ́ bá lè wí bẹ́ẹ̀ Allahumma inni zalamtu nafsi ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم Ọlọ́run ló wọlé ọmọ mọ́mìnì ọlọ́wọ́ kára bárkà gbogbo wa bá a ti máa wí lò ọmọ wa mẹ́sàn mẹ́wàá wọ́n bá fẹ́ parí olè fi Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar òun tá a wí ní súnà ẹlẹ́ẹ̀kọ̀ọ̀kànlá lórí màákàrà. ọmọ àwọn mímì lórí àsìkò àgbò tó dáma lọlé òun ni àtàyámúnú bí sàlámì mọ́mílọ̀ gbọ́ àtàyámúnú bí sàlámì bàbá fẹ́ sálámà àpọ̀ ọ̀tún làkọ́ sálámà sí àpọ̀ ọ̀pọ̀ mọ́mílọ̀ gbọ́ àpọ̀ ọ̀tún là sálámà sí ẹlẹ́ẹ̀kejì dánù assalamu alaikum wa rahmatullah ọmọ mi ni ẹlẹ́ẹ̀kejì dánù àtàyámúnú bí sàlámì àpọ̀ ọ̀tún lọ sálámà sí sálámà alákọ̀ọ́kọ́ àbọ̀gbọ́ àtẹ̀sílímọ̀tò sáàni yàtọ̀ àyà sáàrì yìí ó bá sálámà ẹlẹ́ẹ̀kejì apá àláfẹ́ lọ́wọ́ sálámà wọn sí assalamu alaikum wa rahmatullah ọmọ mi ni bí yàrá bẹ̀rẹ̀ pẹ̀lẹ́ bó ti wáyé ọ̀rọ̀ àyínú díẹ̀ sí ìdáká lọ́mọdé àyíwá ìjọba yìí lọ bá a ti wí yà dáwí ànábì lóní àwíbẹ̀ o ìbá nàbì dáadáa ẹ̀bá ìbá nàbì dáadáa sallallahu alaihi àwọn ọmọ mi láàbọ̀ kéwú díẹ̀ kẹ́kọ̀ọ́ kéwú rẹ̀ ọkọ̀ tó ká máa lọ lé báyìí. كانت على المؤمنين كتابا موقوتا ọmọ sá gbọ́lẹ́sẹ̀ fún wa. إن الصلاة كانت على المؤمنين كتابا arábìnrin mọ́mìnì ọjọ́ ti lọ yẹ́nyẹ́ ọjọ́ ti lọ yẹ́nyẹ́ ọkọ̀ àwọn akẹ́kọ̀ọ́ bá wọ́n mẹ́rin okùn mọ̀kìrú wá tó sọ́lá àwọn kan tá a kọ̀ níbi ìran tá a gbọdọ̀ sí àti máa àbẹ̀bọ́ mùtì látò sọ́lá àwọn kan tí máa ba ìrun jẹ́ àti máa yìí bá òfin sọ́lá àwọn kan tá a fẹ́ ká máa sí níbi ìrun lọ́wọ́ tí wọ́n parí ìrun láwà bọ́ sí àbọ̀gbọ́ àwà bọ́ sí kọ̀bùlé àti àdí ìdáràn kàbùlé àti ìdáràn àbàdí ọlọ́mùsà bá gbalẹ́sìn fún wa ọlágbára rẹ àti àṣẹ rẹ ètò yé tó wá ní ìmọ̀lọ́lá àdínà nílẹ̀ ń gbọ́ yìí ọlọ́mùsà fàbárkà sí o ìmọ̀lọ́lá àdínà gbọ́ òpin ọlọ́mùsà fàbárkà sí o man yuridillahu bihi khairan yufaqihu fid-din ẹni tó lọ bá fi orí ayé àtàrí kíámà fún yóò fẹ́ sí yìí ọlọ́mùsà fọ̀rọ̀ sí yìí wa Nigeria latest Islamic lecture ọlọ́mùsà gbàdúrà wọn o yọ́nùsùn àwọn nọ́mbà post program ìgbógbógbà ọlọ́mùsà bá gbàdúrà yọ́nùsùn àwọn nípa ń gbọ́ ọlọ́kùnrin lóbìnrin ọmọ ìkílá gbàlagbà púpọ̀ ẹ̀ka ìtàbà ọlọ́mùsà yọ́nùsùn wa yọ́nù rẹ pẹ̀lú wa bá a lò wọ́n amínà bọ́lá ló dìde sí wa o wọ́n masha Allah la quwwata masha Allah la quwwata masha Allah la quwwata rọ́dọ̀ tó la bọ́rọ̀ àlẹ́ ọlọ́mọdé ọba jẹ́ gbogbo àwọn aláàánú wa ní rọ́wọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ṣàánú wa wọ́n amínà wọ́n
ولا آمين ولا آمين ولا لا حول ولا قوة إلا بالله. ìmọ̀lọ́lá díìnì ọgbọ́n ògbé ìmọ̀lọ́lá díìnì ọgbọ́n ògbé ìmọ̀lọ́lá díìnì ọgbọ́n ògbé ìmọ̀lọ́lá díìnì ọgbọ́n Amina. Amina. Ọlọ́mọsá sáré gbogbo wa o. Ọlọ́mọsá yọ́nú sí wa o. Abdul Mọ́mìnì, já kí bá ti máa kí gbogbo akálọ̀ lé sùn lé. Ọlọ́mọsá gbàdúrà gbogbo wa o. Ọlọ́mọsá gbàdúrà gbogbo wa o. Ọlọ́mọsá gbàdúrà gbogbo wa o. Gbogbo àtà mẹ́tẹ́rẹ́ tó àṣọ nìkan ìlà ìdákọ̀ ọlọ́mọsá gbàdúrà gbogbo wa. Ọlọ́mọsá yọ́nú sí wa o. Alukọ́ Madaniya bismillahir rahmanir rahim. سبحانك اللهم يا من أظهر الجميل وستر القبيح ولم يؤاخذ بالجريرة ولم يهتك الستر ويا عظيم العفو ويا حسن التجاوز ويا واسع المغفرة ويا باسع بالرحمة ويا سامع كل نجوى ويا منتهى كل شكوى ويا كريم الصفو ويا عظيم المن ويا كثير الخير ويا دائم الفل ويا مكيل الأثرات ويا مبتدئ بالنعم ولا شقاقها يا ربي يا سيدي يا مولاي ويا بيات رغبتنا سألك اللهم لا شبيه خلقتنا ولا الدنيا ولا بعذاب النار ولا بعذاب القبر ولا بعذاب يوم القيامة ورحمنا برحمتك يا ارحم الراحمين ويقول في القرآن لا رواتب وبقى موسى يونس ينو موسى بعد ينو ولا آمين ولا دعوة ين كلا لا إذا كل موسى بقى ولا سبحان ربك العزة عما يصفون السلام على المرسلين والحمد لله. أذهب بقى النبي محمد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله